Olódùmarè òjíṣẹ́ Ọlọ́run ọba. Àlọ́lọ́run yọ́nú sí tó ṣe lógo pàtàkì tó kọ́ bí retí láyé bí o. Mọ́dà in Israel, MODUPE ADESINA ọmọ lójú Olódùmarè òjíṣẹ́ Ọlọ́run ọba. Ọmọ Ìbàdàn méjì ọgbọ̀n nílé Olúyọ̀lé o. Mọ́dà in Israel, MODUPE ADESINA ọmọ lójú Olódùmarè òjíṣẹ́ Ọlọ́run ọba. Ojú ẹ̀ ni òrọ́dún láyé. Ojú ń ta lè fọgbọ́n ṣe. Ẹ̀bùn ọ̀fẹ́ lèyí jẹ́ òwe. Látọwọ́ Ọlọ́run àṣẹ̀dá. Ẹ̀mí rẹ̀ tó ṣọdún èyí aṣọ pọ̀lọpọ̀ láyé. Wá fi rọrùn lólé ayé wa tẹ́lẹ̀ ìfẹ́. Wá fi rọrùn lólé ayé nínú àlàáfíà ara. Wá fi rọrùn lólé ayé wa tẹ́lẹ̀ ìfẹ́. Ọlọ́run tó yàn ọ́ fẹ́ kò ní fi ọ́ sílẹ̀ nígbà kankan. Wá fi rọrùn lólé ayé wa tẹ́lẹ̀ ìfẹ́. Ò ní pàdánù ilé ológo lórúkọ Jésù. Wá fi rọrùn lólé ayé wa tẹ́lẹ̀ ìfẹ́. Wá fi rọrùn lólé ayé nínú ìfẹ́ Ọlọ́run. Wá fi rọrùn lólé ayé wa tẹ́lẹ̀ ìfẹ́. Olúwa ọ̀run òun ayé o. Ìwọ ni àtọpẹ́ yẹ fún. Báwo làbá ti fẹ́ ọ tó oníbú ọrẹ? Mọ́dà in Israel, MODUPE ADESINA ló lò ní. Mọ́dà in Israel, Cecilia MODUPE Olúwa dúró tì mí títí lọ́pẹ́. Àmọ̀kẹ́ Adé Adesina JP òní ọjọ́ ìkarùndínlógún oṣù kejìlá ọdún ní ṣàyájọ́ ọjọ́ tó délé ayé. Ọjọ́ ìbí rẹ ò mà nídọ̀ ọjọ́ ìbí lórúkọ lọ́rùn ọba. Olóríire tó lò ní mọ́ gbọ́ bí mo ti ń wí o. Màmá alátúnṣe worldwide, ìyá èwe, ẹlẹ́yinjú àánú, olùfẹ́ ohun rere, dákun mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi. Ọmọ rẹ Dr. Adams Ọlátòkunbọ̀ àti ẹbí rẹ̀ ni wọ́n rán mi wá bí. Wọ́n ní kí n wá mọ̀ kí ìyá rere abiyamọ bọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀. Wọ́n nítorí bí Mọ́dà in Israel ṣe dára nílé ló tún wuyì láwùjọ. Aṣọ iyì rẹ̀ ò máa ní fàyà lórúkọ lọ́rùn ọba. Ìyá Adams Ọlátòkunbọ̀ wọ́n ní mò ń ké sí o. Ìyá Kathleen dákun mọ́ gbọ́ dídùn ẹnu mi. Lydia Band Grand Matron ó yá gbéra kankan kí n wá bá ọ délé. Ọmọ Alhaji Abdulrasaq Akànmú Láwánsìn àti Alhaja Aminat Adùkẹ́ Láwánsìn. Ìbàdàn níṣẹ̀lẹ̀ bàbá àtìyá tó bí ọlọ́mọ ó ti yá kí n bá ọ délé. Bí mo bá rè ìsàlẹ̀ òsì nílé bàbá rẹ. Ọmọ àjágájìgì ọmọ ewé gbogbo kìkì oògùn. Ọmọ àtẹ̀fọ́n àjọyè. Ọmọ ọdún mòró bàbá ọba. Ìbàdàn mẹ́sì ọgọ́ nílé Olúyọ̀lé. Ìbàdàn ọmọ àjòrò sùn ọmọ ajẹ́gbín yó. Abọ́ ọmọ pẹ̀yìn lọ máa fi ìkarahun fọ́rí mu. Ìbàdàn májàmájà tí ń kára wájú lẹ́rú. Ìbàdàn ń mẹ́rú ẹrú rẹ̀ ń mẹ́rú ṣe bẹ́yìn lábẹ́rú mẹ́rú lójó ogun. A kì í wáyé ká mọ̀mọ́ lárùn nǹkan lára ìjà gbóró láàrùn Ìbàdàn. Ìbàdàn ìlú Òjó, ìlú Àjàyí, ìlú Ìbíkúnlé, ìlú Ògúnmọ́lá olódò ògbó kẹrí 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 lójó ogun. Owó ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Ọmọ arólú owó, ọmọ arégúnsì ìmọ̀délé ọkọ. Ìbàdàn lọmọ ọmọ láyípo, láyípo sì ní bàbá Ìbàdàn. Bọ́
wàdà wọn báwo bá máa wàdà wọn ọ̀lẹ́ máa yí ní ike báwo bá wà máa yí ní ike ńkọ́ ọ̀lẹ́ máa yí ní padà ẹlẹ́yẹlé lomi títẹrútọ̀ ọmọ láyípo ń mu àṣejìrẹ́ lomi àbùmúbùwẹ̀ nìbàdàn òkè túlù ìbò àṣàbàrí ìgbórùrù tí bàbá yín sì ń bó ológun oníkọ̀ọ́rẹ́ àṣàbàrí ò kọjá bó bá dijọ́ ìjà ẹ ránṣẹ́ sàṣàbàrí bó bá dijọ́ ààrẹ ẹran ní sólógún àbọ̀ ọmọ pé ẹ̀yin ní ṣọ́bọ́yọ̀kẹ́ o ọmọ àríkẹ́yàn gbọ̀ngàn òjò lárómi wẹ̀ nílẹ̀ àrólú ṣọ́bọ́yọ̀kẹ́ ọmọ Ìkẹ́mi òòjọ́ tọ́ya kí wọ́n mọ́ ṣe gbé mi fọ́yà Ìkẹ́mi òòjọ́ tòṣà kí wọ́n mọ́ ṣe gbé mi fòṣà láwẹ̀ Ìkẹ́mi wádìí kẹ́ àmúṣe ẹ̀yẹ ọmọ oníkẹ́yìn gẹ́dẹ́ nílẹ̀ àrólú o Àmọ̀kẹ́ Adé òjò lórọ̀ tí ó dáhùn bá délé àrólú àbọ̀ ọmọ pé owó lẹ fi ń ṣayẹyẹ nìbàdàn tẹ̀yìn ẹni tí olówó ò lè gbé Ìbàdàn rárá Ìbàdàn níbi ò lè gbé jàre olóhùn wa pé ó ṣe gbé ebẹ̀ ń mọ́dà yìí ní stress bí mo bá tún bá ọ délé ìyá rẹ lẹ́bí ìkúkú níjẹ̀bú-Òde Ìjẹ̀bú ńlá ọmọ èrè níwà Ìjẹ̀bú ọmọ arójò òjòyè ọmọ Awùjalẹ̀ Ìjẹ̀bú là náwó bí ẹni tẹ̀wó ọmọ alówó tó yìnbó nílé tó bá wù Jẹ̀bú àwọn ní ẹni wíníwíní bó bá wù Jẹ̀bú àwọn ní ẹni wíníwíní bó bá tún wù Jẹ̀bú kọ́ àfẹ́ní rẹ̀ tó kù ṣọdún Agẹmọ ẹ̀yin lọ́mọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ alágẹmọ òtún yọ̀wọ̀yọ̀wọ̀ iṣu mẹ́fà níṣu Ìjẹ̀bú jẹ́ méjì wọ́n ta méjì olóṣà tí wọ́n fi méjì tó kù bọ́ bí wọn ò fi pẹ̀lú kù ó wọ́n fi bọ́ alágẹmọ ọmọ Awùjalẹ̀ Ìjẹ̀bú lọ́mọ olówó ìṣẹ̀ǹbáyé kówó ní tòbóde kó tó dówó ẹrú kó tó dówó ọmọ àṣeyí ṣàmọ́dún o lórúkọ Ọlọ́run ọba mọ́dà yìí ní stress sílẹ̀ mo dúpẹ́ Olúwa dúró tì mí títí lọ́pẹ́ Àmọ̀kẹ́ Adé Adésínà JP ẹ̀mí rẹ̀ tó ṣọdún èyí ni yóò tẹ̀lé yín pẹ́ nínú àṣẹ ìrọ̀rùn kò wá sí bọ́ ọ ti pẹ́ láyé tó ọmọ ní fàìsàn ló gbà onímọ̀ sàré ọmọ láṣẹ àdáni wáyé USA ló ti ń jayé ọlọ́ba ọmọ ńlọrẹ́ ọ sì túmọ̀ bọ̀ ọ̀rẹ́ ni òkè ilẹ̀ múrù sí ọmọ nírẹ̀lẹ̀ lórúkọ Jésù Kristi ọba.